dédé wòye o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin tó jẹ́ wípé gbogbo nǹkan tá a bá mú wá sí orí ìkànnì yìí òun náà lẹ máa ń fẹ́ òun lẹ máa ń gbà lọ́wọ́ wa. ẹ wò gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ ti ń fọ́lò wa láti ìgbà tó ti pẹ́ ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ sì ń bá wa fọ́lò tẹ̀ sì ń bá wa láìkì gbogbo nǹkan tí a bá ti mú wá fún yín ẹ mọ̀ ṣe àdúpẹ́ lọ́pọ̀lọpọ̀ a sì mọ̀ wípé bẹ́ẹ̀ ṣe ń lù wá lọ́gọ ẹnu tó jẹ́ wípé ẹ̀ ń ṣe dànsáàkì fún gbogbo iṣẹ́ ọpọlọ tá a bá ti ṣe òun náà ló mú kí àwa náà ká mọ̀ ṣe kí ni ká mọ̀ dúró ká mọ̀ lọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan èjèèjì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé orí ìkànnì yìí òun ni ìkànnì kan tó jẹ́ wípé ìkànnì náà ó ní agbára ìkànnì náà ó láàmìlàaka ìkànnì tó jẹ́ wípé ẹ ti ilé fi gbogbo nǹkan tó jẹ́ wípé ó bá yẹ kó wà lórí sinimá hàn ẹ ti lè fi ẹ̀hónú hàn ààyè yìí ni ààyè tó jẹ́ wípé gbogbo nǹkan tẹ́ ẹ bá rò nípa sinimá bóyá kó kùn ni àbí kó yọ kúrò ààyè yìí nìkan ni ààyè tó fààyè gbà ìkànnì tó jẹ́ wípé gbogbo àwọn nǹkan tẹ́ ẹ bá wò wípé ó yẹ kó wà nínú sinimá ṣùgbọ́n tí kò sí níbẹ̀ ìkànnì yìí ló jẹ́ wípé ẹ ti lè lu ẹni tó ṣe sinimá ní ọ̀gọ́ ẹnu wípé káre ọmọ ọ̀dọ̀ rere ìkànnì yìí ló jẹ́ ìkànnì tó jẹ́ wípé ẹ ti lè ṣe ṣáta òtù fún gbogbo àwọn olólùfẹ́ ẹ̀yin tí wọ́n ṣe sinimá tó jẹ́ wípé ẹ sì gbádùn sinimá náà jọjọ ẹ wò ó ẹ má jẹ́ kí n dá yín dúró torí gẹ́gẹ́ bí mo ti sọ fún yín wípé gbogbo mínítì tí mo fẹ́ lò pẹ̀lú yín lórí ìkànnì yìí kò gbọ́dọ̀ ju ìṣẹ́jú kan sí èkejì lọ tó bá ti wá ju bí ìṣẹ́jú yẹn náà lọ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n mọ̀ bá tèmi lọ sinimá wo ni mo mú wá fún yín ní ọjọ́ tòní sinimá náà ni Alaye Ọkàn Alaye Ọkàn apá kejì ẹ wò ó èyí tẹ́ ẹ bá ti wo Alaye Ọkàn apá kìíní tó jẹ́ wípé apá kejì ni ẹ̀yin ò tí ì wò ẹ wò ó eléyìí ni láti wo sinimá Alaye Ọkàn apá kejì ẹ kọ́kọ́ subscribe sí orí channel yìí ná tẹ́ bá ti subscribe tán ẹ like post yìí kẹ́ ẹ share rẹ̀ tẹ́ bá ti like post yìí tẹ́ ẹ share rẹ̀ ẹ wá bọ́ sínú comment section kẹ́ ẹ sọ pé ready to watch Alaye Ọkàn part 2 tẹ́ bá ti wá ṣe gbogbo eléyìí tán ẹ wá click description wa description yìí tẹ́ ẹ bá ti click nǹkan tó wà níbẹ̀ ó ní gbé yín lọ síbi tẹ́ ti wo sinimá Alaye Ọkàn apá kejì Alaye Ọkàn apá kejì òun la fẹ́ ṣe ìnànà rẹ̀ fún yín lónìí kí ni àwọn nǹkan tí ó jẹ́ àwọn nǹkan tẹ́ ẹ wò àwọn nǹkan tẹ́ ẹ kọ́ àwọn nǹkan tó yà yín lẹ́nu àwọn nǹkan tẹ́ ẹ rí gẹ́gẹ́ bí ẹni wípé sinimá yìí ó kọ́ yín lọ́gbọ́n ó kọ́ yín lẹ́kọ̀ọ́ sinimá yìí ó kà sí àrà ẹ wò ó àfihàn Alaye Ọkàn apá kejì tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ló mú mi rántí wípé tó bá jẹ́ wípé ká ṣe sinimá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ọdún ọmọ Adekola tó ṣe sinimá Alaye Ọkàn apá kejì kò sí sinimá tí ò lè ṣe gbogbo sinimá tẹ̀ ẹ̀ bá ti wò tó jẹ́ wípé ọwọ́ ọdún ọmọ Adekola ló ti wá débẹ̀ báyìí kọ̀ǹfàmù ni kí n má dà yín lágara ẹ ti mọ̀ wípé ọdún ọmọ Adekola ọ̀rẹ́ yín àbúrò yín ẹ̀gbọ́n yín ọmọ yín tó ṣe sinimá Alaye Ọkàn apá kejì láti wo sinimá Alaye Ọkàn apá kejì ẹ subscribe sí orí channel yìí òun ni sísẹ̀ntẹ̀lé tẹ́ fọ́lò láti wo sinimá Alaye Ọkàn apá kejì tẹ́ ẹ bá ti subscribe sí orí channel yìí tán ẹ wá ṣe kí ni ẹ bọ́ sínú comment section kẹ́ ẹ sọ pé ready to watch Alaye Ọkàn part 2 ẹ like post yìí kẹ́ ẹ share rẹ̀ ẹ̀yin ti wà nílé a mọ̀ wípé ẹ̀ ń fọkàn bá wa lọ torí mo mọ̀ wípé ẹ̀yin tẹ́ ẹ ti wo sinimá Alaye Ọkàn apá kìíní àti apá kejì ẹ ti jẹ gbádùn rẹ̀ lọ́kọ̀ọ̀kan àti èjèèjì ẹ wò ó kí n má dá yín lágara ẹ̀yin tẹ́ ẹ tí wo sinimá Alaye Ọkàn
èmi ò mọrú sinimá tẹ̀ ń wò lákòókò yìí o torí sinimá tó yẹ kẹ́ ẹ̀ máa wò kẹ́ ẹ̀ jẹ̀ gbádùn kẹ́yìn gangan ó mọ̀ pé ẹ̀ wo sinimá òun ní sinimá Àlàyé Ọkàn ó fẹ́ẹ́ lé ní 50 ẹ̀kọ́ tí mo kọ́ nínú sinimá Àlàyé Ọkàn òun ní wípé oríṣiríṣi ẹ̀kọ́ ní sinimá Àlàyé Ọkàn ló kọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ wípé ẹ̀kọ́ tó kọ́ èmi ó lè yàtọ̀ sí ẹ̀kọ́ tí yóò kọ́ ẹ̀yin ẹ̀kọ́ tí ó kọ́ ẹ̀yin ó lè yàtọ̀ sí ẹ̀kọ́ tí ó kọ́ èmi ẹ̀kọ́ tó wá kọ́ èmi àti yín ó lè papọ̀ ṣùgbọ́n kó jẹ́ wípé level of understanding wa ó ṣe kíni yóò yàtọ̀ bá a ṣe máa assimilate ẹ̀ ó máa yàtọ̀ ẹ wò ó kí n má dà yín lágara torí wípé ọlọ́ọ̀ba Aláwùrábí kò dá gbogbo wa bákan náà àti wípé bó bá dá wa bákan náà a lè sùn kákọ̀rí síbì kan náà kò lè rí bẹ́ẹ̀ láìka fàtà tíbi láì fan fèrè ẹ wò ó sinimá Àlàyé Ọkàn tí a ṣe àfihàn rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ̀yin tí ẹ bá ti wo sinimá Àlàyé Ọkàn tí ẹ ti wo apá kìíní tàbí ẹ wo apá kejì eléyìí ní sísẹ̀ntẹ̀lé tí ẹ ṣe láti wo sinimá Àlàyé Ọkàn àkọ́kọ́ ẹ kọ́kọ́ subscribe sí orí channel yìí tí ẹ bá ti subscribe tán ẹ wá like post yìí ẹ share rẹ̀ tẹ́ bá ti wá share rẹ̀ tán ẹ wá bọ́ sínú comment section kẹ́ ẹ sọ pé ready to watch Àlàyé Ọkàn ready to watch Àlàyé Ọkàn part 1 and 2 kí wá lẹ́ẹ̀ṣẹ̀ lẹ́yìn ìgbà yẹn ó yá ẹ wá bọ́ síbi description wa ẹ click description yẹn tẹ́ ẹ bá ti click ẹ ẹ̀yin o líǹkì kan wà níbẹ̀ àwa la pèsè ẹ̀ síbẹ̀ ẹ̀yin la pèsè ẹ̀ fún ẹ wá click líǹkì yẹn ni ó gbé yín lọ sí ibi tí ẹ ti wo sinimá Àlàyé Ọkàn apá kìíní àti apá kejì gẹ́gẹ́ bá a ṣe ń sọ lọ ẹ wò ó sinimá yìí ó jẹ́ sinimá kan tó làmìlaka tó jẹ́ pé inú mi dùn pé mo wo sinimá náà inú mi dùn mo sì mọ̀ wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wò ó dá mi lójú tàdá wípé ẹ̀yin náà ò ṣe kíni ẹ lè regret tẹ́ ẹ bá wo sinimá Àlàyé Ọkàn láti ọwọ́ Odunlade ọmọ Adekola ẹ wò ẹ̀yin tèmi nílé lóko ẹ ní sọ páàsì nà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé oríṣiríṣi sinimá tá a bá ti lù lóǹtẹ̀ tá a lù lọ́kọ̀ ẹnu níbí ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé gbogbo sinimá náà sinimá tó lálàáfíà sinimá téèyàn lè fògùn ẹ̀ gbárí ni wípé ẹ wò ó ẹ lọ́ọ́ máa wò yẹn lọ ná ẹ lọ́ọ́ máa jẹ̀yàn lọ náà ni ẹ wò débẹ̀ kọ̀ǹfàmù ni yóò bá bọ̀ wọ́n ní ẹnìkan yìí jẹ́ àwádìí kó tó di wípé a bọ́ sí àgbàmì ẹ̀kọ́ àti àwọn oríṣiríṣi ọgbọ́n tá a kọ́ nínú sinimá Àlàyé Ọkàn ẹ jẹ́ ká kọ́kọ́ wo odidi àwọn ẹ̀dá àlàyé àwọn àgbààgbà òṣèré àwọn tó jẹ́ wípé wọ́n ṣe kí ni wọ́n tó gbangba sùn lọ́yẹ́ tí wọ́n parapọ̀ tí wọ́n pa ọ̀kan pọ̀ tí wọ́n sì fi ààyè sílẹ̀ láti ṣe kí ni láti gbárùkù ti ọdún ọmọ Adékọ́lá láti ṣe sinimá Àlàyé Ọkàn bọ́ọ̀ta torí wípé ẹnìkan jẹ́ àwádé ọ̀pọ̀ èèyàn ní Yorùbá sọ pé ó ń jẹ́ jàmọ́ bẹ́ẹ̀ ni ẹ wo ẹ̀yin tèmi oríṣiríṣi àwọn tí ó jẹ́ wípé wọ́n parapọ̀ wọ́n pàmọ̀ pọ̀ láti sọ́pọ̀tì ọdún adé ọmọ Adékọ́lá láti ṣe sinimá Àlàyé Ọkàn bọ́ síta òun náà ni ọdún ọmọ Adékọ́lá fúnra rẹ̀ Ògúnmọ́lá tó fi dórí Eniola Ajao àti Bọ́lájí Àmúsàn káwá bọ́ síbi orí Damilola Òní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wò ó oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n wà nínú sinimá Àlàyé Ọkàn tó sì jẹ́ wípé gbogbo wọ́n kó ipa ribiribi wọ́n jẹ́ kí sinimá Àlàyé Ọkàn kó ṣeé wò ẹ wò ó Àlàyé Ọkàn ni sinimá tí à ń ṣe àfihàn rẹ̀ lónìí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ sọ nínú comment section nígbà tẹ́ ẹ wo Àlàyé Ọkàn part 2 ẹ̀kọ́ wo ló kọ́ yín
torí àwọn ẹ̀kọ́ tí sinimá Àlàyé Ọkàn kọ́ èmi ó lọ fà ẹ̀kọ́ wo ni sinimá Àlàyé Ọkàn kọ́ yín? Torí àkọ́kọ́ èmi kọ́kọ́ rí sinimá Àlàyé Ọkàn gẹ́gẹ́ bí sinimá tó kọ́ni nípa ká mọ̀ ní ojú kòkòrò dáa, ojú kòkòrò burú, ojú kòkòrò lè ránni lọ sí ọ̀run àrèmábọ̀, ojú kòkòrò lè pani láìpẹ́ ọjọ́. Ẹ wo ẹ̀yin tèmi, ìwọ tó bá jẹ́ wípé o ní ojú kòkòrò owó, tó o ní ojú kòkòrò oríṣiríṣi nǹkan, tó jẹ́ wípé gbogbo nǹkan tó o ní kò kí ń tẹ́ ọ lọ́rùn, gbogbo nǹkan tí Ọlọ́run ọba aláwùrábí tó jogún fún ìwọ kò kí ń tẹ́ ọ lọ́rùn. Wò ó, o ní láti lọ wo sinimá Àlàyé Ọkàn kó o lè kẹ́kọ̀ọ́, kó o lè kọ́gbọ́n wípé ayé ò lọ bí òréré, bẹ́ẹ̀ ni ìgbà ò lọ bí ọ̀pá ìbọn. Ẹ wo ẹ̀yin tèmi, ìṣẹ́jú kan àti wákàtí 10 ni mo ní pẹ̀lú yín, ṣùgbọ́n tó bá ti pé ẹ jẹ́ máa lọ. Ní báyìí mo ti lo wákàtí kan àti ìṣẹ́jú 5 ẹ yọ kúrò nínú ara wọn. Ẹ wo sinimá Àlàyé Ọkàn yìí, ó lọ bẹ́ẹ̀, ó dùn bẹ́ẹ̀. Láti wo sinimá Àlàyé Ọkàn, láti wo sinimá Àlàyé Ọkàn, ẹ subscribe sí orí channel yìí. Tẹ́ ẹ bá ti subscribe tán, ẹ like post yìí kẹ́ ẹ share rẹ̀. Tẹ́ ẹ bá ti like ẹ̀ tẹ́ ẹ share rẹ̀ tán, ẹ wá bọ́ sí inú comment section kẹ́ ẹ sọ pé ready to watch Àlàyé Ọkàn part 1 and 2. ìyẹn fẹ́yìn tó bá jẹ́ wípé ẹ tí ìwo 1 and 2 ní o, ṣùgbọ́n ẹ̀yin tó jẹ́ wípé ẹ ti wo part 1 tó jẹ́ wípé part 2 lẹ́yìn fẹ́ wò, ẹ̀yin náà ẹ bọ́ sínú comment section kẹ́ ẹ sọ wípé ready to watch Àlàyé Ọkàn part 2. that is ẹ̀yin tó bá jẹ́ wípé ẹ ti wo 1 tó jẹ́ wípé 2 ló kù, ẹ wá bọ́ síbi description wa, ẹ rí líǹkì tá a pèsè síbẹ̀, ẹ̀yin la pèsè ẹ̀ fún, ẹ kílíkì líǹkì yẹn, líǹkì yìí ni ó gbé yín lọ síbi tẹ́ ẹ ti wo sinimá Àlàyé Ọkàn apá kìíní àti apá kejì. Abala oríṣiríṣi ẹ̀kọ́ tí sinimá Àlàyé Ọkàn kọ́ wa òun ni àdé. Ẹ wò ó, sinimá Àlàyé Ọkàn kò ń ṣe wípé ojú kòkòrò nìkan ló kọ́ wa o, ó kọ́ wa ní oríṣiríṣi nǹkan míì gẹ́gẹ́ bí àìnítẹ́lọ́rùn torí tẹ́ bá wo àwọn kárátà kan, àìnítẹ́lọ́rùn ló ṣe ọdún ọmọ Adékọ́lá, àìnítẹ́lọ́rùn ni torí wípé mo rí gẹ́gẹ́ bí ẹnìkan tó jẹ́ wípé Ọlọ́run dá lóhùn lọ́tún lọ́sì, ṣùgbọ́n gbogbo nǹkan àti ọlá àti iyì tí Ọlọ́run ọba ṣe fún un kò tó, níṣẹ́ ló ń wá sí tó sì ṣe kíni. Eléyìí ló fà á tí ọdún ọmọ Adékọ́lá tó fi lọ gba agbára ńlá, agbára tó fà á tí ìyàwó ẹ̀ tó fi dẹni ẹbọra, tó fi dẹni tó gbèkuru jẹ lọ́bọ̀wọ́ ẹbọra, tí ìyàwó ẹ̀ fi di ẹni tó jẹ́ wípé lọ́tún lọ́jọ́ ń yọkọ́ ní tiẹ̀ mọ́. Ẹ wo sinimá Àlàyé Ọkàn, ó mọ̀ kà sí àrà, ó mọ̀ gbẹ́nu tán. ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti wo sinimá tí mò ń ṣe àfihàn rẹ̀ lọ́wọ́ fún yín yìí, ìyẹn sinimá Àlàyé Ọkàn, ẹ wò ó, ẹ tètè lọ wò ó, torí tẹ́ ẹ bá wo 100 sinimá lọ́sẹ̀ yìí tí ò bá ti sí sinimá Àlàyé Ọkàn ńbẹ̀, ẹ tí ì wo sinimá kankan. Láti wá wo sinimá Àlàyé Ọkàn, lẹ́kìn ni àwọn nǹkan tẹ́ ẹ sí, ẹ kọ́kọ́ subscribe sórí channel yìí. Tẹ́ ẹ bá ti subscribe tán, ẹ wá like post yìí kẹ́ ẹ share rẹ̀. Tẹ́ ẹ bá ti share rẹ̀ tán, ẹ wá ṣe kí ni, ẹ kílíkì líǹkì tó wà níbi description wa, líǹkì yìí ni ó gbé yín lọ síbi tẹ́ ẹ ti wo sinimá Àlàyé Ọkàn part 1 and 2. Gẹ́gẹ́ bí mo ti ń sọ fún yín wípé oríṣiríṣi ẹ̀kọ́ ní sinimá Àlàyé Ọkàn kọ́ wa. Lára rẹ̀ náà ni wípé mo ti mọ̀ pé gbígbàdúrà ó ní agbára tó pọ̀. Ẹ̀dá tó bá wà láyé tó bá jẹ́ wípé kìí gbàdúrà, ẹ sọ fún un wípé
ọlọ́run mọ̀mọ̀ jẹ́ á rí ìṣòro tí ó jẹ́ wípé kò ní jẹ́ kí apá àdúrà ó ká ìṣòro wa. ẹ wò ó oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ nínú ayé ṣùgbọ́n tó jẹ́ wípé àdúrà òun ló ṣe gbogbo ẹ̀ tó yanjú ẹ̀. lẹ́yìn àdúrà owó ló tún kàn. owó torí Yorùbá bọ̀ wọ́n ní nǹkan tí owó bá ṣe tì ilẹ̀ ni ó pè é. ẹ wo ẹ̀yin tèmi nílé lóko ẹ jẹ́ ká mú gbàdúrà ká mú àdúrà lọ́kùnkúndùn ká jẹ́ kó mọ̀ wá lára wípé àdúrà ló lè so ohun gbogbo tán. àdúrà dára ẹ ṣàdúrà ká tó jáde kúrò nínú ilé torí wípé bí ìyá Damilola òní tí ò bá kúndùn àdúrà tó bá jẹ́ wípé ẹni tí kìí gbàdúrà ni ó ṣeé ṣe kí ogun tí Damilola òní ń jà kó bá lọ. èlùwọ́ gbogbo àwọn nǹkan yìí ló ṣẹlẹ̀ nínú sinimá Alaye Ọkàn apá kejì. ẹ wò ó láti wá wo sinimá Alaye Ọkàn apá kejì ẹ subscribe sórí channel yìí. tẹ́ bá ti subscribe tán ẹ like post yìí kẹ́ ẹ share rẹ̀ kẹ́ wá click link tó wà níbi description wa ẹ rí link yẹn bẹ́ẹ̀ yóò pè yín lọ síbi tẹ́tì wo sinimá Alaye Ọkàn apá kejì. Alaye Ọkàn apá kejì sinimá tó lálàáfíà tó làmìlàaka tó jẹ́ wípé ẹ lè regret pé ẹ wo sinimá látọwọ́ ọdún ọmọ Adekola. ẹ wò ẹ̀yin tèmi nílé ẹ lọ wo sinimá Alaye Ọkàn apá kìíní àti apá kejì kẹ́yìn náà kẹ́ ẹ jẹ gbádùn tí ó lẹ́gbẹ́ kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ torí sinimá Alaye Ọkàn sinimá tó jẹ́ wípé ẹ gbọ́dọ̀ máa wò ní. ẹ wò sinimá yìí lọ fà ẹ yá láti wo sinimá Alaye Ọkàn apá kìíní àbí apá kejì ẹ subscribe sí orí channel yìí. tẹ́ bá ti subscribe tán ẹ like post yìí kẹ́ ẹ share rẹ̀. tẹ́ bá ti share rẹ̀ tán ẹ wá bọ́ síbi description wa ẹ click link yìí ni ó gbé lọ síbi tẹ́tì wo sinimá Alaye Ọkàn láti ọwọ́ ọdún ọmọ Adekola. Alaye Ọkàn sinimá tó làmìlàaka ni. ẹ kú dédé wòyí o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin tó jẹ́ wípé gbogbo nǹkan tá a bá mú wá sí orí ìkànnì yìí òun náà lẹ máa ń fẹ́ òun lẹ máa ń gbà lọ́wọ́ wa. ẹ wò gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ ti ń fọ́lọ̀ wá láti ìgbà tó ti pẹ́ ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín. bẹ́ẹ̀ sì ń bá wa fọ́lọ̀ tẹ̀ sì ń bá wa láìkì gbogbo nǹkan tí a bá ti mú wá fún yín ẹ mọ̀ ṣe àdúpẹ́ lọ́pọ̀lọpọ̀ a sì mọ̀ wípé bẹ́ẹ̀ ṣe ń lù wá lọ́gọ̀ ẹnu tó jẹ́ wípé ẹ̀ ń ṣe dànsákì fún gbogbo iṣẹ́ ọpọlọ tá a bá ti ṣe òun náà ló mú kí àwa náà ká mọ̀ ṣe kíni ká mọ̀ dúró ká mọ̀ lọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan èjèèjì. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé orí ìkànnì yìí òun ni ìkànnì kan tó jẹ́ wípé ìkànnì náà ó ní agbára ìkànnì náà ó làmìlàaka ìkànnì tó jẹ́ wípé ẹ ti ilé fi gbogbo nǹkan tó jẹ́ wípé ó bá yẹ kó wà lórí sinimá hàn ẹ ti lè fi ẹ̀hónú hàn. àyè yìí ni àyè tó jẹ́ wípé gbogbo nǹkan tẹ́ ẹ bá rò nípa sinimá bóyá kó kùn ni àbí kó yọ kúrò àyè yìí nìkan ni àyè tó fààyè gbà. ìkànnì tó jẹ́ wípé gbogbo àwọn nǹkan tẹ́ ẹ bá wò wípé ó yẹ kó wà nínú sinimá ṣùgbọ́n tí kò sí níbẹ̀ ìkànnì yìí ló jẹ́ wípé ẹ ti lè lu ẹni tó ṣe sinimá ní ọ̀gọ́ ẹnu wípé káre ọmọ ọ̀dọ̀ rere. ìkànnì yìí ló jẹ́ ìkànnì tó jẹ́ wípé ẹ ti lè ṣe ṣáta òtù fún gbogbo àwọn olólùfẹ́ ẹ̀yin tí wọ́n ṣe sinimá tó jẹ́ wípé ẹ sì gbádùn sinimá náà jọjọ. ẹ wò ó ẹ má jẹ́ kí n dá yín dúró torí gẹ́gẹ́ bí mo ti sọ fún yín wípé gbogbo mínítì tí mo fẹ́ lò pẹ̀lú yín lórí ìkànnì yìí kò gbọ́dọ̀ ju ìṣẹ́jú kan sí èkejì lọ tó bá ti wá ju bí ìṣẹ́jú yẹn náà lọ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n mọ̀ bá tèmi lọ. sinimá wo ni mo mú wá fún yín ní ọjọ́ tòní? sinimá náà ni Alaye Ọkàn Alaye Ọkàn apá kejì. ẹ wò ó ẹ̀yin tẹ́ ẹ bá ti wo Alaye Ọkàn apá kìíní tó jẹ́ wípé apá kejì ni ẹ̀yin ò tí ì wò ẹ wò ó eléyìí ni láti wo sinimá Alaye Ọkàn apá kejì ẹ kọ́kọ́ subscribe sí orí channel yìí ná. tẹ́ bá ti subscribe tán ẹ like post yìí kẹ́ ẹ share rẹ̀. tẹ́ bá ti like post yìí tẹ́ ẹ share rẹ̀ ẹ wá bọ́ sínú comment section kẹ́ ẹ sọ pé
Ready to watch Alaye Okan part 2. Tẹ́ bá ti wá ṣe gbogbo eléyìí tán, ẹ wá kílíkì description wa. Description yìí, tẹ́ bá ti kílíkì nǹkan tó wà níbẹ̀, ó ní ó gbé yín lọ síbi tẹ́ ti wo sinimá Alaye Okan apá kejì. Alaye Okan apá kejì, òun la fẹ́ ṣe ìnànà rẹ̀ fún yín lónìí. Kí ni àwọn nǹkan tí ó jẹ́ àwọn nǹkan tẹ́ ẹ wò, àwọn nǹkan tẹ́ ẹ kọ́, àwọn nǹkan tó yà yín lẹ́nu, àwọn nǹkan tẹ́ ẹ rí gẹ́gẹ́ bí ẹni wípé sinimá yìí ó kọ́ yín lọ́gbọ́n, ó kọ́ yín lẹ́kọ̀ọ́, sinimá yìí ó kà sí àrà. Ẹ wò ó, àfihàn Alaye Okan apá kejì tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ló mú mi rántí wípé tó bá jẹ́ wípé ká ṣe sinimá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ọdún ọmọ Adekola tó ṣe sinimá Alaye Okan apá kejì, kò sí sinimá tí ò lè ṣe. Gbogbo sinimá tẹ̀ bá ti wò tó jẹ́ wípé ọwọ́ ọdún ọmọ Adekola ló ti wá débẹ̀ báyìí kọ̀ǹfàmù ni kí n má dà yín lágara. Ẹ ti mọ̀ wípé ọdún ọmọ Adekola ọ̀rẹ́ yín, àbúrò yín, ẹ̀gbọ́n yín, ọmọ yín tó ṣe sinimá Alaye Okan apá kejì. Láti wo sinimá Alaye Okan apá kejì, ẹ subscribe sí orí channel yìí. Òun ni sísẹ̀ntẹ̀lé tẹ́ fọ́lò láti wo sinimá Alaye Okan apá kejì. Tẹ́ ẹ bá ti subscribe sí orí channel yìí tán, ẹ wá ṣe kí ni? Ẹ bọ́ sínú comment section kẹ́ ẹ sọ pé ready to watch Alaye Okan part 2. Ẹ like post yìí kẹ́ ẹ share rẹ̀. Ẹ̀yin ti wà nílé, a mọ̀ wípé ẹ̀ ń fọkàn bá wa lọ, torí mo mọ̀ wípé ẹ̀yin tẹ́ ẹ ti wo sinimá Alaye Okan apá kìíní àti apá kejì, ẹ ti jẹ gbádùn rẹ̀ lọ́kọ̀ọ̀kan àti èjèèjì. Ẹ wò ó, kí n má dà yín lágara, ẹ̀yin tẹ́ ẹ ti wo sinimá Alaye Okan, èmi ò mọrú sinimá tẹ̀ ń wò lákòókò yìí o, torí sinimá tó yẹ kẹ́ ẹ máa wò, kẹ́ ẹ jẹ gbádùn, kẹ́yìn gangan ó mọ̀ pé ẹ wo sinimá, òun ní sinimá Alaye Okan. Ó fẹ́ẹ́ lé ní 50 ẹ̀kọ́ tí mo kọ́ nínú sinimá Alaye Okan. Òun ní wípé oríṣiríṣi ẹ̀kọ́ ní sinimá Alaye Okan ló kọ́ wa. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ wípé ẹ̀kọ́ tó kọ́ èmi ó lè yàtọ̀ sí ẹ̀kọ́ tí yóò kọ́ ẹ̀yin. Ẹ̀kọ́ tí ó kọ́ ẹ̀yin ó lè yàtọ̀ sí ẹ̀kọ́ tí ó kọ́ èmi. Ẹ̀kọ́ tó wá kọ́ èmi àti yín ó lè papọ̀, ṣùgbọ́n kó jẹ́ wípé level of understanding wa ó ṣe kí ni yóò yàtọ̀. Bá a ṣe máa assimilate ẹ̀ ó máa yàtọ̀. Ẹ wò ó, kí n má dà yín lágara, torí wípé ọlọ́ọ̀ba Aláwùrábí kò dá gbogbo wa bákan náà, àti wípé bó bá dá wa bákan náà a lè sùn kákọ̀rí síbì kan náà, kò lè rí bẹ́ẹ̀ láìka fàtà tíbi láì fan fèrè. Ẹ wò ó, sinimá Alaye Okan tí a ṣe àfihàn rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ẹ̀yin tí ẹ bá ti wo sinimá Alaye Okan, tí ẹ ti wo apá kìíní tàbí ẹ wo apá kejì, eléyìí ni sísẹ̀ntẹ̀lé tí ẹ ṣe láti wo sinimá Alaye Okan. Àkọ́kọ́, ẹ kọ́kọ́ subscribe sí orí channel yìí. Tí ẹ bá ti subscribe tán, ẹ wá like post yìí, ẹ share rẹ̀. Tẹ́ bá ti wá share rẹ̀ tán, ẹ wá bọ́ sínú comment section kẹ́ ẹ sọ pé ready to watch Alaye Okan, ready to watch Alaye Okan part 1 and 2. Kí wá lẹ́ẹ̀ṣẹ̀ lẹ́yìn ìgbà yẹn? Ó yá, ẹ wá bọ́ síbi description wa, ẹ click description yẹn. Tẹ́ ẹ bá ti click ẹ ń yo líǹkì kan wà níbẹ̀, àwa la pèsè ẹ̀ síbẹ̀, ẹ̀yin la pèsè ẹ̀ fún. Ẹ wá click líǹkì yẹn, líǹkì yẹn ni ó gbé yín lọ sí ibi tí ẹ ti wo sinimá Alaye Okan apá kìíní àti apá kejì. Gẹ́gẹ́ bá a ṣe ń sọ̀lọ̀, ẹ wò ó, sinimá yìí ó jẹ́ sinimá kan tó làmìlaka, tó jẹ́ pé inú mi dùn pé mo wo sinimá náà, inú mi dùn. Mo sì mọ̀ wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wò ó dá mi lójú tàdá wípé ẹ̀yin náà ò ṣe kí ni, ẹ
ẹ lè regret tẹ́ ẹ bá wo sinimá Alaye Ọkàn láti ọwọ́ Odunlade ọmọ Adekola. Ẹ wo ẹ̀yin tèmi nílé lóko, ẹ ní sọ páàsì nà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé oríṣiríṣi sinimá tá a bá ti lù lóǹtẹ̀ tá a lù lọ́kọ̀ ẹnu níbí, ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé gbogbo sinimá náà sinimá tó lálàáfíà, sinimá téèyàn lè fògùn ẹ̀ gbárí ni wípé ẹ wò ó, ẹ lọ́ọ́ máa wò yẹn lọ ná, ẹ lọ́ọ́ máa jẹ̀yàn lọ náà ni, ẹ wò débẹ̀ kọ̀ǹfàmù ni. Yóò bá bọ̀ wọ́n ní ẹnìkan yìí jẹ́ àwádé kó tó di wípé a bọ́ sí àgbàmì ẹ̀kọ́ àti àwọn oríṣiríṣi ọgbọ́n tá a kọ́ nínú sinimá Alaye Ọkàn. Ẹ jẹ́ ká kọ́kọ́ wo odidi àwọn ẹ̀dá alààyè, àwọn àgbààgbà òṣèré, àwọn tó jẹ́ wípé wọ́n ṣe kí ni wọ́n tó gbangba sùn lọ́yẹ́ tí wọ́n parapọ̀, tí wọ́n pa ọ̀kan pọ̀, tí wọ́n sì fi ààyè sílẹ̀ láti ṣe kí ni láti gbárùkù ti ọdún ọmọ Adékọ́lá láti ṣe sinimá Alaye Ọkàn bọ́ọ̀ta. Torí wípé ẹnìkejì àwádé, ọ̀pọ̀ èèyàn ní Yorùbá sọ pé ó ń jẹ́ jàmọ́. Bẹ́ẹ̀ ni ẹ wo ẹ̀yin tèmi, oríṣiríṣi àwọn tí ó jẹ́ wípé wọ́n parapọ̀, wọ́n pàmọ̀ pọ̀ láti sọ́pọ̀tì ọdún adé ọmọ Adékọ́lá láti ṣe sinimá Alaye Ọkàn bọ́ síta. Òun náà ni ọdún ọmọ Adékọ́lá fúnra rẹ̀, Péjú Ògúnmọ́lá tó fi dórí Eniola Ajao àti Bọ́lájí Àmúsàn, káwá bọ́ síbi orí Damilola Òní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wò ó, oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n wà nínú sinimá Alaye Ọkàn tó sì jẹ́ wípé gbogbo wọ́n kó ipa ribiribi, wọ́n jẹ́ kí sinimá Alaye Ọkàn kó ṣeé wò. Ẹ wò ó, Alaye Ọkàn ni sinimá tí à ń ṣe àfihàn rẹ̀ lónìí. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ sọ nínú comment section nígbà tẹ́ ẹ wo Alaye Ọkàn part 2, ẹ̀kọ́ wo ló kọ́ yín? Torí àwọn ẹ̀kọ́ tí sinimá Alaye Ọkàn kọ́ èmi ó lọ fà. Ẹ̀kọ́ wo ni sinimá Alaye Ọkàn kọ́ yín? Torí àkọ́kọ́ èmi kọ́kọ́ rí sinimá Alaye Ọkàn gẹ́gẹ́ bí sinimá tó kọ́ni nípa ká mọ̀ ní ojú kòkòrò dáa, ojú kòkòrò burú, ojú kòkòrò lè rán ni lọ sí ọ̀run àrèmábọ̀, ojú kòkòrò lè pani láìpẹ́ ọjọ́. Ẹ wo ẹ̀yin tèmi, ìwọ tó bá jẹ́ wípé o ní ojú kòkòrò owó, tó o ní ojú kòkòrò oríṣiríṣi nǹkan, tó jẹ́ wípé gbogbo nǹkan tó o ní kò kí ń tẹ́ ọ lọ́rùn, gbogbo nǹkan tí Ọlọ́run ọba aláwùrábí tó jogún fún ìwọ kò kí ń tẹ́ ọ lọ́rùn. Wò ó, o ní láti lọ wo sinimá Alaye Ọkàn kó o lè kẹ́kọ̀ọ́, kó o lè kọ́gbọ́n wípé ayé ò lọ bí òréré, bẹ́ẹ̀ ni ìgbà ò lọ bí ọ̀pá ìbọn. Ẹ wo ẹ̀yin tèmi, ìṣẹ́jú kan àti wákàtí 10 ni mo ní pẹ̀lú yín, ṣùgbọ́n tó bá ti pé ẹ jẹ́ máa lọ. Ní báyìí mo ti lo wákàtí kan àti ìṣẹ́jú 5 ẹ yọ kúrò nínú ara wọn. Ẹ wo sinimá Alaye Ọkàn yìí, ó lọ bẹ́ẹ̀, ó dùn bẹ́ẹ̀. Láti wo sinimá Alaye Ọkàn, láti wo sinimá Alaye Ọkàn, ẹ subscribe sí orí channel yìí. Tẹ́ ẹ bá ti subscribe tán, ẹ like post yìí kẹ́ ẹ share rẹ̀. Tẹ́ ẹ bá ti like ẹ̀ tẹ́ ẹ share rẹ̀ tán, ẹ wá bọ́ sí inú comment section kẹ́ ẹ sọ pé ready to watch Alaye Ọkàn part 1 and 2. Ìyẹn fẹ́yìn tó bá jẹ́ wípé ẹ tí ìwo 1 and 2 ní o, ṣùgbọ́n ẹ̀yin tó jẹ́ wípé ẹ ti wo part 1 tó jẹ́ wípé part 2 lẹ́yìn fẹ́ wò, ẹ̀yin náà ẹ bọ́ sínú comment section kẹ́ ẹ sọ wípé ready to watch Alaye Ọkàn part 2. That is ẹ̀yin tó bá jẹ́ wípé ẹ ti wo 1 tó jẹ́ wípé 2 ló kù, ẹ wá bọ́ síbi description wa, ẹ rí líǹkì tá a pèsè síbẹ̀, ẹ̀yin la pèsè ẹ̀ fún, ẹ kílíkì líǹkì yẹn, líǹkì
líǹkì yìí ni ó gbé yín lọ síbi tẹ́ ti wo sinimá Àlàyé Ọkàn apá kìíní àti apá kejì. Abala oríṣiríṣi ẹ̀kọ́ tí sinimá Àlàyé Ọkàn kọ́ wa òun ni àdé. Ẹ wò ó, sinimá Àlàyé Ọkàn kò ń ṣe wípé ojú kòkòrò nìkan ló kọ́ wa o, ó kọ́ wa ní oríṣiríṣi nǹkan míì gẹ́gẹ́ bí àìnítẹ́lọ́rùn torí tẹ̀ bá wo àwọn kárátà kan àìnítẹ́lọ́rùn ló ṣe Ọdún ọmọ Adékọ́lá. Àìnítẹ́lọ́rùn ni torí wípé mo rí gẹ́gẹ́ bí ẹnìkan tó jẹ́ wípé Ọlọ́run dá lóhùn lọ́tùn lósì, ṣùgbọ́n gbogbo nǹkan àti ọlá àti iyì tí Ọlọ́run ọba ṣe fún un kò tó, níṣẹ́ ló ń wá sí tó sì ṣe kíni. Eléyìí ló fà á tí Ọdún ọmọ Adékọ́lá tó fi lọ gba agbára ńlá, agbára tó fà á tí ìyàwó ẹ̀ tó fi dẹni ẹbọra, tó fi dẹni tó gbèkuru jẹ lọ́bọ̀wọ́ ẹbọra, tí ìyàwó ẹ̀ fi di ẹni tó jẹ́ wípé lọ́tùn lọ́jọ́ ń yọkọ́ ní tiẹ̀ mọ́. Ẹ wo sinimá Àlàyé Ọkàn, ó mọ̀ kà sí àrà, ó mọ̀ gbẹ́nu tán. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá tí ì wo sinimá tí mò ń ṣe àfihàn rẹ̀ lọ́wọ́ fún yín yìí, ìyẹn sinimá Àlàyé Ọkàn, ẹ wò ó, ẹ tètè lọ wò ó, torí tẹ́ ẹ bá wo 100 sinimá lọ́sẹ̀ yìí tí ò bá tí ì sí sinimá Àlàyé Ọkàn ńbẹ̀, ẹ tí ì wo sinimá kankan. Láti wá wo sinimá Àlàyé Ọkàn, lẹ́kìn ni àwọn nǹkan tẹ́ ẹ sí. Ẹ kọ́kọ́ subscribe sórí channel yìí. Tẹ́ ẹ bá ti subscribe tán, ẹ wá like post yìí kẹ́ ẹ share rẹ̀. Tẹ́ ẹ bá ti share rẹ̀ tán, ẹ wá ṣe kí ni, ẹ kílíkì líǹkì tó wà níbi description wa líǹkì yìí ni ó gbé yín lọ síbi tẹ́ ẹ ti wo sinimá Àlàyé Ọkàn part 1 and 2. Gẹ́gẹ́ bí mo ti ń sọ fún yín wípé oríṣiríṣi ẹ̀kọ́ ní sinimá Àlàyé Ọkàn kọ́ wa. Lára rẹ̀ náà ni wípé mo ti mọ̀ pé gbígbàdúrà ó ní agbára tó pọ̀. Ẹ̀dá tó bá wà láyé tó bá jẹ́ wípé kìí gbàdúrà, ẹ sọ fún un wípé Ọlọ́run mọ̀mọ̀ jẹ́ á rí ìṣòro tí ó jẹ́ wípé kò ní jẹ́ kí apá àdúrà ó ká ìṣòro wa. Ẹ wò ó, oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ nínú ayé, ṣùgbọ́n tó jẹ́ wípé àdúrà òun ló ṣe gbogbo ẹ̀ tó yanjú ẹ̀. Lẹ́yìn àdúrà, owó ló tún kàn. Owó, torí Yorùbá bọ̀ wọ́n ní nǹkan tí owó bá ṣe tì ilẹ̀ ni ó pè é. Ẹ wo ẹ̀yin tèmi nílé lóko, ẹ jẹ́ ká mú gbàdúrà, ká mú àdúrà lọ́kùnkúndùn, ká jẹ́ kó mọ̀ wá lára wípé àdúrà ló lè so ohun gbogbo tán. Àdúrà dára, ẹ ṣàdúrà ká tó jáde kúrò nínú ilé, torí wípé bí ìyá Damilola òní tí ò bá kúndùn àdúrà, tó bá jẹ́ wípé ẹni tí kìí gbàdúrà ni, ó ṣeé ṣe kí ogun tí Damilola òní ń jà kó bá lọ. Èlùwò, gbogbo àwọn nǹkan yìí ló ṣẹlẹ̀ nínú sinimá Àlàyé Ọkàn apá kejì. Ẹ wò ó, láti wá wo sinimá Àlàyé Ọkàn apá kejì, ẹ subscribe sórí channel yìí. Tẹ́ bá ti subscribe tán, ẹ like post yìí kẹ́ ẹ share rẹ̀, kẹ́ wá click líǹkì tó wà níbi description wa. Ẹ rí líǹkì yẹn bẹ́ẹ̀ ni ó pè yín lọ síbi tẹ́ ti wo sinimá Àlàyé Ọkàn apá kejì. Àlàyé Ọkàn apá kejì, sinimá tó lálàáfíà tó làmìlàaka tó jẹ́ wípé ẹ lè regret pé ẹ wo sinimá látọwọ́ Ọdún ọmọ Adékọ́lá. Ẹ wò ó ẹ̀yin tèmi nílé, ẹ lọ wo sinimá Àlàyé Ọkàn apá kìíní àti apá kejì, kẹ́yìn náà kẹ́ ẹ jẹ gbádùn tí ò lẹ́gbẹ́, kẹ́ ẹ kẹ́kọ̀ọ́, torí sinimá Àlàyé Ọkàn sinimá tó jẹ́ wípé ẹ gbọ́dọ̀ má wò ni. Ẹ wò ó, sinimá yìí lọ fà. Ẹ yá láti wo sinimá Àlàyé Ọkàn apá kìíní àbí apá kejì, ẹ subscribe sí orí channel yìí. Tẹ́ bá ti subscribe tán, ẹ like post yìí kẹ́ ẹ share rẹ̀. Tẹ́ bá ti share rẹ̀ tán, ẹ wá bọ́ síbi description wa, ẹ click líǹkì yìí ni ó gbé lọ síbi tẹ́ ti wo sinimá Àlàyé Ọkàn láti ọwọ́ Ọdún ọmọ Adékọ́lá. Àlàyé Ọkàn sinimá tó làmìlàaka ni. Ẹ kú dédé wòyí o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin tó jẹ́ wípé gbogbo nǹkan tá a bá mú wá sí orí ìkànnì yìí, òun náà lẹ máa ń fẹ́, òun lẹ máa ń gbà lọ́wọ́ wa. Ẹ wò,
gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ ti ń fọ́lò wá láti ìgbà tó ti pẹ́ ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ sì ń bá wa fọ́lò tẹ̀ sì ń bá wa láìkì gbogbo nǹkan tí a bá ti mú wá fún yín ẹ mọ̀ ṣe àdúpẹ́ lọ́pọ̀lọpọ̀ a sì mọ̀ wípé bẹ́ẹ̀ sì ń lù wá lọ́gọ ẹnu tó jẹ́ wípé ẹ̀ ń ṣe dànsáàkì fún gbogbo iṣẹ́ ọpọlọ tá a bá ti ṣe òun náà ló mú kí àwa náà ká mọ̀ ṣe kíni ká mọ̀ dúró ká mọ̀ lọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan èjèèjì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé orí ìkànnì yìí òun ni ìkànnì kan tó jẹ́ wípé ìkànnì náà ó ní agbára ìkànnì náà ó láàmìlàaka ìkànnì tó jẹ́ wípé ẹ ti ilé fi gbogbo nǹkan tó jẹ́ wípé ó bá yẹ kó wà lórí sinimá hàn ẹ ti lè fi ẹ̀hónú hàn ààyè yìí ni ààyè tó jẹ́ wípé gbogbo nǹkan tẹ́ ẹ bá rò nípa sinimá bóyá kó kún ni àbí kó yọ kúrò ààyè yìí nìkan ni ààyè tó fààyè gbà ìkànnì tó jẹ́ wípé gbogbo àwọn nǹkan tẹ́ ẹ bá wò wípé ó yẹ kó wà nínú sinimá ṣùgbọ́n tí kò sí níbẹ̀ ìkànnì yìí ló jẹ́ wípé ẹ ti lè lu ẹni tó ṣe sinimá ní ọ̀gọ́ ẹnu wípé káre ọmọ ọ̀dọ̀ rere ìkànnì yìí ló jẹ́ ìkànnì tó jẹ́ wípé ẹ ti lè ṣe ṣáta òtù fún gbogbo àwọn olólùfẹ́ ẹ̀yin tí wọ́n ṣe sinimá tó jẹ́ wípé ẹ sì gbádùn sinimá náà jọjọ ẹ wò ó ẹ má jẹ́ kí n dá yín dúró torí gẹ́gẹ́ bí mo ti sọ fún yín wípé gbogbo mínítì tí mo fẹ́ lò pẹ̀lú yín lórí ìkànnì yìí kò gbọ́dọ̀ ju ìṣẹ́jú kan sí èkejì lọ tó bá ti wá ju bí ìṣẹ́jú yẹn náà lọ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n mọ̀ bá tèmi lọ sinimá wo ni mo mú wá fún yín ní ọjọ́ tòní sinimá náà ni Alaye Ọkàn Alaye Ọkàn apá kejì ẹ wò ó èyí tẹ́ ẹ bá ti wo Alaye Ọkàn apá kìíní tó jẹ́ wípé apá kejì ni ẹ̀yin ò tí ì wò ẹ wò ó eléyìí ni láti wo sinimá Alaye Ọkàn apá kejì ẹ kọ́kọ́ subscribe sí orí channel yìí ná tẹ́ bá ti subscribe tán ẹ like post yìí kẹ́ ẹ share rẹ̀ tẹ́ bá ti like post yìí tẹ́ ẹ share rẹ̀ ẹ wá bọ́ sínú comment section kẹ́ ẹ sọ pé ready to watch Alaye Ọkàn part 2 tẹ́ bá ti wá ṣe gbogbo eléyìí tán ẹ wá click description wa description yìí tẹ́ ẹ bá ti click nǹkan tó wà níbẹ̀ ó ní ó gbé yín lọ síbi tẹ́ ti wo sinimá Alaye Ọkàn apá kejì Alaye Ọkàn apá kejì òun la fẹ́ ṣe ìnànà rẹ̀ fún yín lónìí kí ni àwọn nǹkan tí ó jẹ́ àwọn nǹkan tẹ́ ẹ wò àwọn nǹkan tẹ́ ẹ kọ́ àwọn nǹkan tó yà yín lẹ́nu àwọn nǹkan tẹ́ ẹ rí gẹ́gẹ́ bí ẹni wípé sinimá yìí ó kọ́ yín lọ́gbọ́n ó kọ́ yín lẹ́kọ̀ọ́ sinimá yìí ó kà sí àrà ẹ wò ó àfihàn Alaye Ọkàn apá kejì tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ló mú mi rántí wípé tó bá jẹ́ wípé ká ṣe sinimá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ọdún ọmọ Adekola tó ṣe sinimá Alaye Ọkàn apá kejì kò sí sinimá tí ò lè ṣe gbogbo sinimá tẹ̀ ẹ̀ bá ti wò tó jẹ́ wípé ọwọ́ ọdún ọmọ Adekola ló ti wá débẹ̀ báyìí kọ̀ǹfàmù ni kí n má dá yín lágara ẹ ti mọ̀ wípé ọdún ọmọ Adekola ọ̀rẹ́ yín àbúrò yín ẹ̀gbọ́n yín ọmọ yín tó ṣe sinimá Alaye Ọkàn apá kejì láti wo sinimá Alaye Ọkàn apá kejì ẹ subscribe sí orí channel yìí òun ni sísẹ̀ntẹ̀lé tẹ́ fọ́lò láti wo sinimá Alaye Ọkàn apá kejì tẹ́ ẹ bá ti subscribe sí orí channel yìí tán ẹ wá ṣe kíni ẹ bọ́ sínú comment section kẹ́ ẹ sọ pé ready to watch Alaye Ọkàn part 2 ẹ like post yìí kẹ́ ẹ share rẹ̀ ẹ̀yin ti wà nílé a mọ̀ wípé ẹ̀ ń fọkàn bá wa lọ torí mo mọ̀ wípé ẹ̀yin tẹ́ ẹ ti wo sinimá Alaye Ọkàn apá kìíní àti apá kejì ẹ ti jẹ gbádùn rẹ̀ lọ́kọ̀ọ̀kan àti èjèèjì ẹ wò ó kí n má dá yín lágara ẹ̀yin tẹ́ ẹ ti wo sinimá Alaye Ọkàn èmi ò mọrú sinimá tẹ̀ ń wò lákòókò yìí o torí sinimá tó yẹ kẹ́ ẹ máa wò kẹ́ ẹ jẹ gbádùn kẹ́yìn gangan ó mọ̀ pé ẹ wo sinimá òun ní sinimá Alaye Ọkàn
ó fẹ́ẹ́ lé ní 450 ẹ̀kọ́ tí mo kọ́ nínú sinimá Alaye Okan. Òun ní wípé oríṣiríṣi ẹ̀kọ́ ní sinimá Alaye Okan ló kọ́ wa. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ wípé ẹ̀kọ́ tó kọ́ èmi ó lè yàtọ̀ sí ẹ̀kọ́ tí yóò kọ́ ẹ̀yin. Ẹ̀kọ́ tí ó kọ́ ẹ̀yin ó lè yàtọ̀ sí ẹ̀kọ́ tí ó kọ́ èmi. Ẹ̀kọ́ tó wá kọ́ èmi àti yín ó lè papọ̀, ṣùgbọ́n kó jẹ́ wípé level of understanding wa ó ṣe kíni yóò yàtọ̀. Bá a ṣe máa assimilate ẹ̀ ó máa yàtọ̀. Ẹ wò ó kí n má dà yín lágara, torí wípé ọlọ́ọ̀ba Aláwùrábí ó dá gbogbo wa bákan náà, àti wípé bó bá dá wa bákan náà a lè sùn kákọ̀rí síbì kan náà, kò lè rí bẹ́ẹ̀ láìka fàtà tíbi láì fan fèrè. Ẹ wò ó sinimá Alaye Okan tí a ṣe àfihàn rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ̀yin tí ẹ bá ti wo sinimá Alaye Okan tí ẹ ti wo apá kìíní tàbí ẹ wo apá kejì, eléyìí ní sísẹ̀ntẹ̀lé tí ẹ ṣe láti wo sinimá Alaye Okan. Àkọ́kọ́ ẹ kọ́kọ́ subscribe sí orí channel yìí. Tí ẹ bá ti subscribe tán ẹ wá like post yìí, ẹ share rẹ̀. Tẹ́ bá ti wá share rẹ̀ tán ẹ wá bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Alaye Okan, ready to watch Alaye Okan part 1 and 2. Kí wá lẹ́ṣẹ̀ lẹ́yìn ìgbà yẹn ó yá ẹ wá bọ́ síbi description wa, ẹ click description yẹn. Tẹ́ ẹ bá ti click ẹ ń yo líǹkì kan wà níbẹ̀, àwa la pèsè ẹ̀ síbẹ̀, ẹ̀yin la pèsè ẹ̀ fún. Ẹ wá click líǹkì yẹn ni ó gbé yín lọ sí ibi tí ẹ ti wo sinimá Alaye Okan apá kìíní àti apá kejì. Gẹ́gẹ́ bá a ṣe ń sọ̀lọ̀, ẹ wò ó sinimá yìí ó jẹ́ sinimá kan tó làmìlaka, tó jẹ́ pé inú mi dùn pé mo wo sinimá náà, inú mi dùn. Mo sì mọ̀ wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wò ó dá mi lójú tàdá wípé ẹ̀yin náà ò ṣe kíni, ẹ lè regret tẹ́ ẹ bá wo sinimá Alaye Okan láti ọwọ́ Odunlade ọmọ Adekola. Ẹ wò ẹ̀yin tèmi nílé lóko, ẹ ní sọ páàsì nà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé oríṣiríṣi sinimá tá a bá ti lù lóǹtẹ̀ tá a lù lọ́kọ̀ ẹnu níbí, ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé gbogbo sinimá náà sinimá tó lálàáfíà, sinimá téèyàn lè fògùn ẹ̀ gbárí ni wípé ẹ wò ó ẹ lọ́ọ́ máa wò yẹn lọ ná, ẹ lọ́ọ́ máa jẹ̀yàn lọ náà ni. Ẹ wò débẹ̀ kọ̀ǹfàmù ni. Yóò bá bọ̀ wọ́n ní ẹnìkan yìí jẹ́ àwádìí kó tó di wípé a bọ́ sí àgbàmì ẹ̀kọ́ àti àwọn oríṣiríṣi ọgbọ́n tá a kọ́ nínú sinimá Alaye Okan. Ẹ jẹ́ ká kọ́kọ́ wo odidi àwọn ẹ̀dá alààyè, àwọn àgbààgbà òṣèré, àwọn tó jẹ́ wípé wọ́n ṣe kí ni, wọ́n tó gbangba sùn lọ́yẹ́ tí wọ́n parapọ̀, tí wọ́n pa ọ̀kan pọ̀, tí wọ́n sì fi ààyè sílẹ̀ láti ṣe kí ni, láti gbárùkù ti ọdún ọmọ Adekola láti ṣe sinimá Alaye Okan bọ́ọ̀ta. Torí wípé ẹnìkan yẹn jẹ́ àwádé, ọ̀pọ̀ èèyàn ní Yorùbá sọ pé ó ń jẹ́ jàmọ́. Bẹ́ẹ̀ ni ẹ wo ẹ̀yin tèmi, oríṣiríṣi àwọn tí ó jẹ́ wípé wọ́n parapọ̀, wọ́n pàmọ̀ pọ̀ láti sọ́pọ̀tì ọdún ọmọ Adekola láti ṣe sinimá Alaye Okan bọ́ síta. Òun náà ni ọdún ọmọ Adekola fúnra rẹ̀, Péjú Ògúnmọ́lá tó fi dórí Eniola Ajao àti Bọ́lájí Àmúsàn. Káwá bọ́ síbi orí Damilola Òní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wò ó oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n wà nínú sinimá Alaye Okan tó sì jẹ́ wípé gbogbo wọ́n kó ipa ribiribi, wọ́n jẹ́ kí sinimá Alaye Okan kó ṣeé wò. Ẹ wò ó Alaye Okan ní sinimá tí à ń ṣe àfihàn rẹ̀ lónìí. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ sọ nínú comment section nígbà tẹ́ ẹ wo Alaye Okan part 2, ẹ̀kọ́ wo ló kọ́ yín? Torí àwọn ẹ̀kọ́ tí sinimá Alaye Okan kọ́ èmi ó lọ fà. Ẹ̀kọ́ wo ni sinimá Alaye Okan kọ́ yín?
torí àkọ́kọ́ èmi kọ́kọ́ rí sinimá Alaye Okan gẹ́gẹ́ bí sinimá tó kọ́ni nípa ká mọ̀ ní ojú kòkòrò dáa, ojú kòkòrò burú, ojú kòkòrò lè ránni lọ sí ọ̀run àrèmábọ̀, ojú kòkòrò lè pani láìpẹ́ ọjọ́. ẹ wo ẹ̀yin tèmi, ìwọ tó bá jẹ́ wípé o ní ojú kòkòrò owó, tó o ní ojú kòkòrò oríṣiríṣi nǹkan, tó jẹ́ wípé gbogbo nǹkan tó o ní kò kí ń tẹ́ ọ lọ́rùn, gbogbo nǹkan tí Ọlọ́run ọba aláwùrábí tó jogún fún ìwọ kò kí ń tẹ́ ọ lọ́rùn. wò ó, o ní láti lọ wo sinimá Alaye Okan kó o lè kẹ́kọ̀ọ́, kó o lè kọ́gbọ́n wípé ayé ò lọ bí òréré, bẹ́ẹ̀ ni ìgbà ò lọ bí ọ̀pá ìbọn. ẹ wo ẹ̀yin tèmi, ìṣẹ́jú kan àti wákàtí 10 ni mo ní pẹ̀lú yín, ṣùgbọ́n tó bá ti pé ẹ jẹ́ máa lọ. ní báyìí mo ti lo wákàtí kan àti ìṣẹ́jú 5 ẹ yọ kúrò nínú ara wọn. ẹ wo sinimá Alaye Okan yìí, ó lọ bẹ́ẹ̀, ó dùn bẹ́ẹ̀. láti wo sinimá Alaye Okan, láti wo sinimá Alaye Okan, ẹ subscribe sí orí channel yìí. tẹ́ ẹ bá ti subscribe tán, ẹ like post yìí kẹ́ ẹ share rẹ̀. tẹ́ ẹ bá ti like ẹ̀ tẹ́ ẹ share rẹ̀ tán, ẹ wá bọ́ sí inú comment section kẹ́ ẹ sọ pé ready to watch Alaye Okan part 1 and 2. ìyẹn fẹ́yìn tó bá jẹ́ wípé ẹ tí ìwo 1 and 2 ní o, ṣùgbọ́n ẹ̀yin tó jẹ́ wípé ẹ ti wo part 1 tó jẹ́ wípé part 2 lẹ́yìn fẹ́ wò, ẹ̀yin náà ẹ bọ́ sínú comment section kẹ́ ẹ sọ wípé ready to watch Alaye Okan part 2. that is ẹ̀yin tó bá jẹ́ wípé ẹ ti wo 1 tó jẹ́ wípé 2 ló kù, ẹ wá bọ́ síbi description wa, ẹ rí líǹkì tá a pèsè síbẹ̀, ẹ̀yin la pèsè ẹ̀ fún, ẹ kílíkì líǹkì yẹn. líǹkì yìí ni ó gbé yín lọ síbi tẹ́ ẹ ti wo sinimá Alaye Okan apá kìíní àti apá kejì. abala oríṣiríṣi ẹ̀kọ́ tí sinimá Alaye Okan kọ́ wa òun ni àdé. ẹ wò ó, sinimá Alaye Okan kò ń ṣe wípé ojú kòkòrò nìkan ló kọ́ wa o, ó kọ́ wa ní oríṣiríṣi nǹkan míì gẹ́gẹ́ bí àìnítẹ́lọ́rùn torí tẹ́ bá wo àwọn kárátà kan, àìnítẹ́lọ́rùn ló ṣe ọdún ọmọ Adekola. àìnítẹ́lọ́rùn ni torí wípé mo rí gẹ́gẹ́ bí ẹnìkan tó jẹ́ wípé Ọlọ́run dá lóhùn, ó dá lóhùn lọ́tùn lósì, ṣùgbọ́n gbogbo nǹkan àti ọlá àti iyì tí Ọlọ́run ọba ṣe fún un kò tó, níṣẹ́ ló ń wá sí i tó sì ṣe kíni. eléyìí ló fà á tí ọdún ọmọ Adekola tó fi lọ gba agbára ńlá, agbára tó fà á tí ìyàwó ẹ̀ tó fi dẹni ẹbọra, tó fi dẹni tó gbèkuru jẹ lọ bọwọ́ ẹbọra, tí ìyàwó ẹ̀ fi di ẹni tó jẹ́ wípé lọ́tùn lọ́jọ́ ń yọkọ́ ní tiẹ̀ mọ́. ẹ wo sinimá Alaye Okan, ó mọ̀ kà sí àrà, ó mọ̀ gbẹ́nu tán. ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti wo sinimá tí mò ń ṣe àfihàn rẹ̀ lọ́wọ́ fún yín yìí, ìyẹn sinimá Alaye Okan, ẹ wò ó, ẹ tètè lọ wò ó, torí tẹ́ ẹ bá wo 100 sinimá lọ́sẹ̀ yìí tí ò bá ti sí sinimá Alaye Okan ńbẹ̀, ẹ tí ì wo sinimá kankan. láti wá wo sinimá Alaye Okan, lákì ní àwọn nǹkan tẹ́ ẹ sí, ẹ kọ́kọ́ subscribe sórí channel yìí. tẹ́ ẹ bá ti subscribe tán, ẹ wá like post yìí kẹ́ ẹ share rẹ̀. tẹ́ ẹ bá ti share rẹ̀ tán, ẹ wá ṣe kí ni, ẹ kílíkì líǹkì tó wà níbi description wa, líǹkì yìí ni ó gbé yín lọ síbi tẹ́ ẹ ti wo sinimá Alaye Okan part 1 and 2. gẹ́gẹ́ bí mo ti ń sọ fún yín wípé oríṣiríṣi ẹ̀kọ́ ní sinimá Alaye Okan kọ́ wa. lára rẹ̀ náà ni wípé mo ti mọ̀ pé gbígbàdúrà ó ní agbára tó pọ̀. ẹ̀dá tó bá wà láyé tó bá jẹ́ wípé kìí gbàdúrà, ẹ sọ fún un wípé Ọlọ́run mọ̀mọ̀ jẹ́ á rí ìṣòro tí ó jẹ́ wípé kò ní jẹ́ kí apá àdúrà ó ká ìṣòro wa. ẹ wò ó, oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ nínú ayé, ṣùgbọ́n tó jẹ́ wípé àdúrà òun ló ṣe gbogbo ẹ̀ tó yanjú ẹ̀. lẹ́yìn àdúrà owó ló tún kàn, owó
torí Yorùbá bọ̀ wọ́n ní nǹkan tí owó bá ṣe tì ilẹ̀ ni ó pè é. ẹ wo ẹ̀yin tèmi nílé lóko ẹ jẹ́ ká mọ̀ gbàdúrà ká mọ̀ àdúrà lọ́kùnkúndùn ká jẹ́ kó mọ̀ wá lára wípé àdúrà ló lè so ohun gbogbo tán. àdúrà dára ẹ ṣàdúrà ká tó jáde kúrò nínú ilé torí wípé bí ìyá Damilola òní tí ò bá kúndùn àdúrà tó bá jẹ́ wípé ẹni tí kìí gbàdúrà ni ó ṣeé ṣe kí ogun tí Damilola òní ń jà kó bá lọ. èlùwọ́ gbogbo àwọn nǹkan yìí ló ṣẹlẹ̀ nínú sinimá Alaye Okan apá kejì. ẹ wò ó láti wá wo sinimá Alaye Okan apá kejì ẹ subscribe sórí channel yìí. tẹ́ bá ti subscribe tán ẹ like post yìí kẹ́ ẹ share rẹ̀ kẹ́ wá click link tó wà níbi description wa ẹ rí link yẹn bẹ́ẹ̀ yóò pè yín lọ síbi tẹ́tì wo sinimá Alaye Okan apá kejì. Alaye Okan apá kejì sinimá tó lálàáfíà tó làmìlàaka tó jẹ́ wípé ẹ lè regret pé ẹ wo sinimá látọwọ́ ọdún ọmọ Adekola. ẹ wò ẹ̀yin tèmi nílé ẹ lọ wo sinimá Alaye Okan apá kìíní àti apá kejì kẹ́yìn náà kẹ́ ẹ jẹ gbádùn tí ó lẹ́gbẹ́ kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ torí sinimá Alaye Okan sinimá tó jẹ́ wípé ẹ gbọ́dọ̀ máa wò ní. ẹ wò sinimá yìí lọ fà ẹ yá láti wo sinimá Alaye Okan apá kìíní àbí apá kejì ẹ subscribe sí orí channel yìí. tẹ́ bá ti subscribe tán ẹ like post yìí kẹ́ ẹ share rẹ̀. tẹ́ bá ti share rẹ̀ tán ẹ wá bọ́ síbi description wa ẹ click link yìí ni ó gbé lọ síbi tẹ́tì wo sinimá Alaye Okan láti ọwọ́ ọdún ọmọ Adekola. Alaye Okan sinimá tó làmìlàaka ni. ẹ kú dédé wòye o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin tó jẹ́ wípé gbogbo nǹkan tá a bá mú wá sí orí ìkànnì yìí òun náà lẹ máa ń fẹ́ òun lẹ máa ń gbà lọ́wọ́ wa. ẹ wò gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ ti ń fọ́lò wa láti ìgbà tó ti pẹ́ ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín. bẹ́ẹ̀ sì ń bá wa fọ́lò tẹ̀ sì ń bá wa láìkì gbogbo nǹkan tí a bá ti mú wá fún yín ẹ mọ̀ ṣe àdúpẹ́ lọ́pọ̀lọpọ̀ a sì mọ̀ wípé bẹ́ẹ̀ ṣe ń lù wá lọ́gọ ẹnu tó jẹ́ wípé ẹ̀ ń ṣe dànsákì fún gbogbo iṣẹ́ ọpọlọ tá a bá ti ṣe òun náà ló mú kí àwa náà ká mọ̀ ṣe kíni ká mọ̀ dúró ká mọ̀ lọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan èjèèjì. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé orí ìkànnì yìí òun ni ìkànnì kan tó jẹ́ wípé ìkànnì náà ó ní agbára ìkànnì náà ó làmìlàaka ìkànnì tó jẹ́ wípé ẹ ti ilé fi gbogbo nǹkan tó jẹ́ wípé ó bá yẹ kó wà lórí sinimá hàn ẹ ti lè fi ẹ̀hónú hàn. àyè yìí ni àyè tó jẹ́ wípé gbogbo nǹkan tẹ́ ẹ bá rò nípa sinimá bóyá kó kùn ni àbí kó yọ kúrò àyè yìí nìkan ni àyè tó fààyè gbà. ìkànnì tó jẹ́ wípé gbogbo àwọn nǹkan tẹ́ ẹ bá wò wípé ó yẹ kó wà nínú sinimá ṣùgbọ́n tí kò sí níbẹ̀ ìkànnì yìí ló jẹ́ wípé ẹ ti lè lu ẹni tó ṣe sinimá ní ọ̀gọ́ ẹnu wípé káre ọmọ ọ̀dọ̀ rere. ìkànnì yìí ló jẹ́ ìkànnì tó jẹ́ wípé ẹ ti lè ṣe ṣáta òtù fún gbogbo àwọn olólùfẹ́ yín tí wọ́n ṣe sinimá tó jẹ́ wípé ẹ sì gbádùn sinimá náà jọjọ. ẹ wò ó ẹ má jẹ́ kí n dá yín dúró torí gẹ́gẹ́ bí mo ti sọ fún yín wípé gbogbo mínítì tí mo fẹ́ lò pẹ̀lú yín lórí ìkànnì yìí kò gbọ́dọ̀ ju ìṣẹ́jú kan sí èkejì lọ. tó bá ti wá ju bí ìṣẹ́jú yẹn náà lọ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n mọ̀ bá tèmi lọ. sinimá wo ni mo mú wá fún yín ní ọjọ́ tòní? sinimá náà ni Alaye Okan Alaye Okan apá kejì. ẹ wò ó èyí tẹ́ ẹ bá ti wo Alaye Okan apá kìíní tó jẹ́ wípé apá kejì ni ẹ̀yin ò tí ì wò. ẹ wò ó eléyìí ni láti wo sinimá Alaye Okan apá kejì ẹ kọ́kọ́ subscribe sí orí channel yìí ná. tẹ́ bá ti subscribe tán ẹ like post yìí kẹ́ ẹ share rẹ̀. tẹ́ bá ti like post yìí tẹ́ ẹ share rẹ̀ ẹ wá bọ́ sínú comment section kẹ́ ẹ sọ pé ready to watch Alaye Okan part 2. tẹ́ bá ti wá ṣe gbogbo eléyìí tán ẹ wá click description wa. description yìí tẹ́ ẹ bá ti click nǹkan tó wà níbẹ̀ ó ní gbé yín lọ síbi tẹ́ ti wo sinimá Alaye Okan apá kejì.
Alaye Okan apá kejì òun la fẹ́ ṣe ìnànà rẹ̀ fún yín lónìí. Kí ni àwọn nǹkan tí ó jẹ́ àwọn nǹkan tẹ́ ẹ wò, àwọn nǹkan tẹ́ ẹ kọ́, àwọn nǹkan tó yà yín lẹ́nu, àwọn nǹkan tẹ́ ẹ rí gẹ́gẹ́ bí ẹni wípé sinimá yìí ó kọ́ yín lọ́gbọ́n, ó kọ́ yín lẹ́kọ̀ọ́, sinimá yìí ó kà sí àrà. Ẹ wò ó, àfihàn Alaye Okan apá kejì tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ló mú mi rántí wípé tó bá jẹ́ wípé ká ṣe sinimá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ọdún ọmọ Adekola tó ṣe sinimá Alaye Okan apá kejì kò sí sinimá tí ò lè ṣe. Gbogbo sinimá tẹ̀ bá ti wò tó jẹ́ wípé ọwọ́ ọdún ọmọ Adekola ló ti wá débẹ̀ báyìí kọ̀ǹfàmù ni kí n má dà yín lágara. Ẹ ti mọ̀ wípé ọdún ọmọ Adekola ọ̀rẹ́ yín, àbúrò yín, ẹ̀gbọ́n yín, ọmọ yín tó ṣe sinimá Alaye Okan apá kejì. Láti wo sinimá Alaye Okan apá kejì, ẹ subscribe sí orí channel yìí. Òun ni sísẹ̀ntẹ̀lé tẹ́ fọ́lò láti wo sinimá Alaye Okan apá kejì. Tẹ́ ẹ bá ti subscribe sí orí channel yìí tán, ẹ wá ṣe kí ni? Ẹ bọ́ sínú comment section kẹ́ ẹ sọ pé ready to watch Alaye Okan part 2. Ẹ like post yìí kẹ́ ẹ share rẹ̀. Ẹ̀yin ti wà nílé, a mọ̀ wípé ẹ̀ ń fọkàn bá wa lọ torí mo mọ̀ wípé ẹ̀yin tẹ́ ẹ ti wo sinimá Alaye Okan apá kìíní àti apá kejì ẹ ti jẹ gbádùn rẹ̀ lọ́kọ̀ọ̀kan àti èjèèjì. Ẹ wò ó, kí n má dà yín lágara, ẹ̀yin tẹ́ ẹ ti wo sinimá Alaye Okan, èmi ò mọrú sinimá tẹ̀ ń wò lákòókò yìí o, torí sinimá tó yẹ kẹ́ ẹ máa wò kẹ́ ẹ jẹ gbádùn kẹ́yìn gangan ó mọ̀ pé ẹ wo sinimá òun ní sinimá Alaye Okan. Ó fẹ́ẹ́ lé ní 50 ẹ̀kọ́ tí mo kọ́ nínú sinimá Alaye Okan. Òun ní wípé oríṣiríṣi ẹ̀kọ́ ní sinimá Alaye Okan ló kọ́ wa. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ wípé ẹ̀kọ́ tó kọ́ èmi ó lè yàtọ̀ sí ẹ̀kọ́ tí ó kọ́ ẹ̀yin. Ẹ̀kọ́ tí ó kọ́ ẹ̀yin ó lè yàtọ̀ sí ẹ̀kọ́ tí ó kọ́ èmi. Ẹ̀kọ́ tó wá kọ́ èmi àti yín ó lè papọ̀ ṣùgbọ́n kó jẹ́ wípé level of understanding wa ó ṣe kí ni yóò yàtọ̀, bá a ṣe máa assimilate ẹ̀ ó máa yàtọ̀. Ẹ wò ó, kí n má dà yín lágara torí wípé ọlọ́ọ̀ba Aláwùrábí kò dá gbogbo wa bákan náà, àti wípé bó bá dá wa bákan náà a lè sùn kákọ̀rí síbì kan náà, kò lè rí bẹ́ẹ̀ láìka fàtà tíbi láì fan fèrè. Ẹ wò ó, sinimá Alaye Okan tí a ṣe àfihàn rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ẹ̀yin tí ẹ bá ti wo sinimá Alaye Okan tí ẹ ti wo apá kìíní tàbí ẹ wo apá kejì, eléyìí ni sísẹ̀ntẹ̀lé tí ẹ ṣe láti wo sinimá Alaye Okan. Àkọ́kọ́, ẹ kọ́kọ́ subscribe sí orí channel yìí. Tí ẹ bá ti subscribe tán, ẹ wá like post yìí, ẹ share rẹ̀. Tẹ́ bá ti wá share rẹ̀ tán, ẹ wá bọ́ sínú comment section kẹ́ ẹ sọ pé ready to watch Alaye Okan, ready to watch Alaye Okan part 1 and 2. Kí wá lẹ́ẹ̀ṣẹ̀ lẹ́yìn ìgbà yẹn? Ó yá, ẹ wá bọ́ síbi description wa, ẹ click description yẹn. Tẹ́ ẹ bá ti click ẹ ń yo líǹkì kan wà níbẹ̀, àwa la pèsè ẹ̀ síbẹ̀, ẹ̀yin la pèsè ẹ̀ fún. Ẹ wá click líǹkì yẹn, líǹkì yẹn ni ó gbé yín lọ sí ibi tí ẹ ti wo sinimá Alaye Okan apá kìíní àti apá kejì. Gẹ́gẹ́ bá a ṣe ń sọ lọ, ẹ wò ó, sinimá yìí ó jẹ́ sinimá kan tó làmìlaka tó jẹ́ pé inú mi dùn pé mo wo sinimá náà, inú mi dùn. Mo sì mọ̀ wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wò ó dá mi lójú tàdá wípé ẹ̀yin náà ò ṣe kí ni, ẹ lè regret tẹ́ ẹ bá wo sinimá Alaye Okan láti
láti ọwọ́ Odunlade ọmọ Adekola. Ẹ wo ẹ̀yin tèmi nílé lóko ẹ ní sọ páàsì nà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé oríṣiríṣi sinimá tá a bá ti lù lóǹtẹ̀ tá a lù lọ́kọ̀ ẹnu níbí ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé gbogbo sinimá náà sinimá tó lálàáfíà sinimá téèyàn lè fògùn ẹ̀ gbárí ni wípé ẹ wò ó ẹ lọ́ọ́ máa wò yẹn lọ ná ẹ lọ́ọ́ máa jẹ̀yàn lọ náà ni ẹ wò débẹ̀ kọ̀ǹfàmù ni yóò bá bọ̀ wọ́n ní ẹnìkan yìí jẹ́ àwádìí kó tó di wípé a bọ́ sí àgbàmì ẹ̀kọ́ àti àwọn oríṣiríṣi ọgbọ́n tá a kọ́ nínú sinimá Alaye Ọkàn. Ẹ jẹ́ ká kọ́kọ́ wo odidi àwọn ẹ̀dá alààyè àwọn àgbààgbà òṣèré àwọn tó jẹ́ wípé wọ́n ṣe kí ni wọ́n tó gbangba sùn lọ́yẹ́ tí wọ́n parapọ̀ tí wọ́n pa ọkàn pọ̀ tí wọ́n sì fi ààyè sílẹ̀ láti ṣe kí ni láti gbárùkù ti ọdún ọmọ Adékọ́lá láti ṣe sinimá Alaye Ọkàn bọ́ọ̀ta torí wípé ẹnìkejì jẹ́ àwádé ọ̀pọ̀ èèyàn ní Yorùbá sọ pé ó ń jẹ́ jàmọ́ bẹ́ẹ̀ ni ẹ wo ẹ̀yin tèmi oríṣiríṣi àwọn tí ó jẹ́ wípé wọ́n parapọ̀ wọ́n pàmọ̀ pọ̀ láti sọ́pọ̀tì ọdún ọmọ Adékọ́lá láti ṣe sinimá Alaye Ọkàn bọ́ síta òun náà ni ọdún ọmọ Adékọ́lá fúnra rẹ̀ Ògúnmọ́lá tó fi dórí Eniola Ajao àti Bọ́lájí Àmúsàn káwá bọ́ síbi orí Damilola Òní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wò ó oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n wà nínú sinimá Alaye Ọkàn tó sì jẹ́ wípé gbogbo wọ́n kó ipa ribiribi wọ́n jẹ́ kí sinimá Alaye Ọkàn kó ṣeé wò ẹ wò ó Alaye Ọkàn ni sinimá tí à ń ṣe àfihàn rẹ̀ lónìí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ sọ nínú comment section nígbà tẹ́ ẹ wo Alaye Ọkàn part 2 ẹ̀kọ́ wo ló kọ́ yín torí àwọn ẹ̀kọ́ tí sinimá Alaye Ọkàn kọ́ èmi ó lọ fà ẹ̀kọ́ wo ni sinimá Alaye Ọkàn kọ́ yín torí àkọ́kọ́ èmi kọ́kọ́ rí sinimá Alaye Ọkàn gẹ́gẹ́ bí sinimá tó kọ́ni nípa ká mọ̀ ní ojú kòkòrò dáa ojú kòkòrò burú ojú kòkòrò lè rán ni lọ sí ọ̀run àrèmábọ̀ ojú kòkòrò lè pani láìpẹ́ ọjọ́ ẹ wo ẹ̀yin tèmi ìwọ tó bá jẹ́ wípé o ní ojú kòkòrò owó tó o ní ojú kòkòrò oríṣiríṣi nǹkan tó jẹ́ wípé gbogbo nǹkan tó o ní kò kí ń tẹ́ ọ lọ́rùn gbogbo nǹkan tí Ọlọ́run ọba aláwùrábí tó jogún fún ìwọ kò kí ń tẹ́ ọ lọ́rùn wò ó o ní láti lọ wo sinimá Alaye Ọkàn kó o lè kẹ́kọ̀ọ́ kó o lè kọ́gbọ́n wípé ayé ò lọ bí òréré bẹ́ẹ̀ ni ìgbà ò lọ bí ọ̀pá ìbọn ẹ wo ẹ̀yin tèmi ìṣẹ́jú kan àti wákàtí 10 ni mo ní pẹ̀lú yín ṣùgbọ́n tó bá ti pé ẹ jẹ́ máa lọ ní báyìí mo ti lo wákàtí kan àti ìṣẹ́jú 5 ẹ yọ kúrò nínú ara wọn ẹ wo sinimá Alaye Ọkàn yìí ó lọ bẹ́ẹ̀ ó dùn bẹ́ẹ̀ láti wo sinimá Alaye Ọkàn láti wo sinimá Alaye Ọkàn ẹ subscribe sí orí channel yìí tẹ́ ẹ bá ti subscribe tán ẹ like post yìí kẹ́ ẹ share rẹ̀ tẹ́ ẹ bá ti like ẹ̀ tẹ́ ẹ share rẹ̀ tán ẹ wá bọ́ sí inú comment section kẹ́ ẹ sọ pé ready to